Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Olódùmarè. A dúpẹ́ àyìn Ọlọ́run lógo nítorí pé oore ńlá ni a rí gbà láti tún rí ọjọ́ tuntun nínú oṣù kínní ọdún 2021. Mo gbàdúrà yìí pé Olúwa yóò ṣí wa ní yóò lójú yóò ṣí wa níyè sí gbogbo ohun tó yẹ ká mọ̀. Lónìí mo fẹ́ bá àwọn bàbá sọ̀rọ̀. Ẹ̀yin bàbá ní Olúwa, tí ẹ bá Jésù pàdé lójúlówó, tí ẹ bá Jésù pàdé lẹ́kùnrẹ́rẹ́, ẹ̀yin náà ni mo ní láti tún bá sọ̀rọ̀ lónìí. Gbogbo àwa tí a bá Jésù pàdé lẹ́sẹ̀ àgbélébùú nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò ìhìnrere, ìrìn àjò ìgbàgbọ́, ìrìn àjò ìyè sílùú ọ̀run. Ó mà ní bá a ṣe bá Jésù pàdé ní ọjọ́ náà. Ó mà lè rántí, èmi náà lè rántí. Púpọ̀ nínú wa omijé la fi gba Jésù. Nígbà tọ́kàn wa wúwo fún ẹ̀ṣẹ̀, nígbà tí ìdálẹ́bi ò jẹ́ ká sinmi láyà wa, a somijé pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ lójú, a wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébùú. Kódà a bá Ọlọ́run lọ́nu májẹ̀mú. Lẹ́sẹ̀ kan náà tí Ọlọ́run tó fàánú ẹ̀ nípasẹ̀ ọmọ ẹ̀ Jésù Kristi olùgbàlà wa tó ṣiṣẹ́ ìyanu ìgbàlà nínú ọkàn wa, ayọ̀ ọ̀run kún ọkàn wa. Àwa náà ń bá wọn kọ́, kì í ṣe lórí ahọ́n, láti inú ọkàn. Níbi àgbélébùú ni mo kọ́rí ìmọ́lẹ̀, níbẹ̀ ẹrù ọkàn mi sì fò lọ. Níbẹ̀ nípa ìgbàgbọ́ mo ríran, nísìnyí mo wà lálàáfíà títí. A máa fi dùnnú kọ́ wípé ẹrù ọkàn wa fò lọ. Nígbà náà la mọ̀ wípé a di ti Jésù, láìsí wípé ẹnìkan ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wa wípé a di ti Jésù. Lẹ́yìn tá a dẹni ìgbàlà, tá a bá gbàdúrà ńgbà náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ omijé, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ títú ọkàn wa jáde, Ọlọ́run pàápàá rí i pé ọkàn wa ṣe déédéé. Ó fún wa lẹ́mìí mímọ́. Agbáṣe Ọlọ́run fáwọn tí Ọlọ́run pè. Àwọn tí Ọlọ́run ò sì tí ì pè síṣẹ́ ìránṣẹ́ ń gbà náà, àwọn náà jẹ́ ọmọ ìjọ nítòótọ́, tí wọ́n dúró lórí òtítọ́, tí wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run. Òǹgbẹ ọ̀rọ̀ Ọlọ́run ń pa wá. A fẹ́ mọ̀ nípa Ọlọ́run, a fẹ́ bá Ọlọ́run rìn pẹ̀lú gbogbo ẹ̀mí wa tọ̀sán tòru, ànílò òun míì. Tí wọ́n bá sọ̀rọ̀ owó àti ẹ̀fọ́kàn sí, tí wọ́n bá ń sọ̀rọ̀ nígbà míì gan àwẹ̀ láì yan àwẹ̀ fún wa àjẹun. Lẹ́yìn ìgbà yẹn ńgbà míì ìsìn ó parí nílé ìjọsìn tó yẹ kólúkúlùkù máa lọ lé, ibẹ̀ á tún jókòó pé a tiẹ̀ wà lábẹ́ àgbélébùú, a wà lọ́dọ̀ Jésù. Ìyẹn nìkan kọ́ o. Ọjọ́ míì gan kò sí ìsìn, a tún ṣeré lọ sílé ìjọsìn. Àwọn ìránṣẹ́ Ọlọ́run nígbà náà wọ́n ṣiṣẹ́ lórí wa. Níwọ̀n ìgbà tó lè pa àwa ti dẹni ìgbàlà, àwa náà dé ènìyàn Ọlọ́run. Púpọ̀ ní wa di ìránṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n kí ló fa ìtàn eléyìí báyìí? Nítorí pé Jésù wọnú wa, àmọ́wọ́ tún yàtọ̀ sósì. Ọ̀rọ̀ Ọlọ́run yé wa, ẹ̀mí mọ́ ń gbàkóso. Nígbà tó ti fún alẹ́ mi mọ́, ǹjẹ́ o já mọ̀ bàbá, ìrírí tó ní tí mo ní yìí, àwọn tá a kó jọ ò mà ní. Pọ́pọ̀ àwọn tá a fi sínú iṣẹ́ Ọlọ́run pàápàá ò mà ní. Ìrírí tó bá bí wọ́n lè rìn wọn mọ̀ gbọ́ rí. Kódà bí mo ṣe ń sọ ẹbí nǹkan àjèjì ló jẹ́ sẹ́lòmíì tó bá ń gbọ́. Ìrírí ìgbàlà, púpọ̀ nínú àwọn tí ń kọrin, tẹ́ ń jó ranran, tẹ́ ń lùlù ò mọ̀ ní. Púpọ̀ nínú ẹ̀yin tí àwọn tá a kó jọ ní ìgbìmọ̀ ìjọ ò mọ̀ ní. Wọ́n àmọ́ ní ọjọ́ bíi tẹ̀mí tó bá sì tàkókò ọjọ́ bíi tara, a máa sè, a máa sọ, a gbé gbogbo ẹ̀ sórí ẹ̀rọ ayélujára, fótò wa, kéèkì wa,
ọjọ́ tá a dẹni ìgbàlà tá a bá bẹ̀rẹ̀ ẹlòmíràn ní ìwò tún ní ìyẹn iṣẹ́ tún wí yìí. Ilé Bible College, ilé ẹ̀kọ́ bíbélì kún pitimọ́ fún àwọn tí ò ní ìbẹ̀rẹ̀ pẹ̀lú Jésù. Wọ́n kàn nàka sókè pé àwọn gbàgbọ́ náà ni ọ̀rọ̀ Ọlọ́run ò yé wọn. Wọ́n rọ́ wọnú iṣẹ́ Ọlọ́run. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé wọ́n ti pọ̀ jù wá lọ, àwa tí a mọ tọ́rọ̀ Ọlọ́run jẹ́ wọ́n pọ̀ jù wá lọ. Kódà wọ́n lówó jù wá lọ, wọ́n rí mọ́tò gùn jù wá lọ, wọ́n rí ilé kọ́, wọ́n rérò kó jọ jù wá lọ. Nítorí kíni? Ohun tí èṣù ń fẹ́ nìyẹn. Tó o bá ti níbẹ̀rẹ̀ pẹ̀lú Jésù, ó lè ṣàkóso rẹ bó ṣe fẹ́. O ò ní rí àìdá láìdá. O ò ní rí ìṣekúṣe àgbèrè owó kíkó jẹnu ìjọ, ò ní rí láìdá. Nítorí pé o ò ní bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tó ní ìrere. Sí àwọn tá a kó jọ yìí, tá a yọ̀, tí ò ní bẹ̀rẹ̀ pẹ̀lú Jésù yìí, ṣé a fẹ́ kó wọn dọ́run ni? Àbí a rò pé ọ̀run kàn jẹ́bi kan tó yẹ pé èmi mo kó wọn wá? Kò rí bẹ́ẹ̀ o. Ìjọba mọ̀ pé kò sí special candidate lọ́run. Ìwọ fúnra rẹ gan. Bá a ṣe bá Jésù pàdé tó láìsí àánú, o ò mọ̀ lè débẹ̀. Nígbà tí ẹni tó níbẹ̀rẹ̀ gan, Pétérù nínú ìwé ẹ̀, Àpọ́sítélì Pétérù, ó ní tó bá jẹ́ pé tipátipá la fi gbólódodo là, níbo la láìwà bí Ọlọ́run yóò wá wà, nítorí pé ìdájọ́ bẹ̀rẹ̀ nílé ilé Ọlọ́run. Tó bá jẹ́ pé eku káká la fi gbólódodo là, níbo ni aláìwà bí Ọlọ́run ó wà? Ẹ jẹ́ kí àwọn ọmọ tá à ń kójọ tá a là ń kọ́ kán mọ ohun tí ó jẹ́ wípé a ó jiyìn ní ọjọ́ ìkẹyìn. Ìṣẹ̀lẹ̀ ìkẹyìn a kàn fi ń ṣe project lásán ní Bible College, àmọ́ ohun tó jẹ́. Ọmọbìnrin kan ń sọ bó ṣe dọ́run àpáàdì tọ́lọ́run dá padà sáyé. Àdúrà kan péré ni wọ́n ń gbà ń bẹ̀. Wọ́n náà ń gbàdúrà mẹ́, kò kàn lè gbà ní. Àdúrà kan péré tí wọ́n gbà náà ni wípé Olúwa kàn fún mi ní ṣáǹsì kan kí n kàn padà sínú ayé, màá ṣàtúnṣe ọ̀nà mi. Àdúrà tí ò lè gbà. Ṣùgbọ́n ò tí ì kú, ó sì wà láyé. Paul ń sọ fún Timothy pé tó bá ń kíyèsí àwọn ọ̀rọ̀ tí a sọ fún, yóò lè gba òun àtàwọn olùgbọ́ rẹ̀ là. Ǹjẹ́ o já mọ̀ pé àwọn mẹ́mbà àjọ rẹ tí ò bá dọ́run, ó lè má dọ́run torí ẹ̀ o. Ó lè jẹ̀bi ẹ̀jẹ̀ wọn o. Ẹ̀yin bàbá, ṣé bẹ́ẹ̀ ṣe rí ngbà lẹ́wà báyìí? Àbí owó ti dé, ọkàn ti balẹ̀, gbogbo ohun tá a mú gbà yẹn àkòyé wa ni ẹ jáde nǹkan tẹ́ ò tí ì ṣe rárá. Ohun tí mo kàn rí ìyàtọ̀ láàrin tó wà ń gbẹ àti ni pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wa ń gbà náà a gbàgbọ́ nú agbára wa láti dọ́run. Ìyàtọ̀ tí mo rí tó wà ń bẹ nìyẹn. A gbàgbọ́ pé a lè dá dọ́run láìsí pé bóyá nǹkan kan support wa rárá. Ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń ṣe tí ò bójúmu lóòótọ́, ṣùgbọ́n kì í ṣe pé ká yẹsẹ̀ kúrò lábẹ́ àgbélébùú. Ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe lónìí àti yẹsẹ̀. Owó ti mú wa yẹsẹ̀, ipò ti mú wa yẹsẹ̀. Àwọn ènìyàn ẹlòmíì ìyàwó ẹ̀ ló mú yẹsẹ̀. Àdádì ayé ò ṣe báyìí mọ́. Ẹ ní rérò èrò wo là ń kó jọ. Mo máa ń sọ dandan kọ́ ni ká kó jọjọ o, dandan ni ká wàásù ìrere. Tábà rí wọn kó jọ tí wọ́n gbà dáadáa ni, tí wọ́n bá dé àtàrí wọn kó jọ, ohun tó burú jù ní pé kó kó wọn jọ kí ìwà tí wọ́n má dọ́run. Tẹ́ bá jọ dọ́run, òun ló ṣiṣẹ́ o, wọ́n lè má pọ̀ o, torí pé púpọ̀ la pè, díẹ̀ la ó rí. Inú díẹ̀ yẹn ni k'Ọlọ́run kó jọ kó fàánú ẹ̀ kà wá yẹ. Torí pé mi ò fẹ́ kó máa dá wa lágbára, mo fi ń fẹ́ kí kìíní kó jẹ́ pépèpé. Ẹ jẹ́ káwọn bàbá rí ní tá à ń sọ yìí. Orúkọ tèmi ni olùṣọ́-àgùntàn Michael Ọláníyì Rótìmí ti ilé iṣẹ́ ìránṣẹ́ Gate of Zion Christian Mission nílùú Ìbàdàn. Mi ní ẹ pè wá o, àwọn tó mọ̀ mí wọ́n mọ nọ́mbà mi, ṣùgbọ́n ẹ̀yẹ kọ́ ló má tàbá ní bàbá là ń bá sọ̀rọ̀ báyìí. Àwọn tá a kójọ tó pọ̀ yìí, ṣé ìrírí tá a nígbà yẹn ṣé wọ́n ní? Ṣé wọ́n bá Jésù pàdé? Púpọ̀ ní wọn ni ò ní o, ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn trustee ni ò ní Jésù o. Ṣùgbọ́n oore ọ̀fẹ́ sì wà fún wa láti padà sí àgbélébùú. Torí pé àkókò ti lọ, ó gbàdúrà pé ọ̀rọ̀ náà yóò ṣèṣe nínú ayé wa. Jésù Olúwa wa, àmín.